ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí abẹ́ orí ọ̀fẹ́ tí òní. Ayọ̀ mi ni wípé àlàáfíà ní gbogbo olùwòran yìí ní ẹwà. Àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwì láti inú ìjọ Nazareth Baptist Church ní ọ̀gá ńlá ní Àpáta ní Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ mi ti òwúrọ̀ yìí òun náà ni mo pè ní gbígbé abẹ́ òjìji rẹ̀. Gbígbé abẹ́ òjìji rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú a tún gbé orúkọ mímọ́ yín ga ní àkókò yìí nítorí pé nígbà gbogbo lẹ́yìn máa ń fẹ́ láti jẹ́ kí àwọn olùgbọ́ wọ̀nyí kí wọ́n ráyọ̀ kí wọ́n sì láyọ̀. Bàbá, nípasẹ̀ ọ̀rọ̀ yín sì ni, nítorí pé níwájú ti yín nígbà tí a bá ń gbọ́rọ̀ lẹ́kúnrẹ́rẹ́ ayọ̀ tí máa ń farahàn. Ǹjẹ́ nígbà tí àwọn ènìyàn wọ̀nyí wó gbọ́rọ̀ yín ní àkókò yìí, ayọ̀ ọ̀run Olú ẹ bá mi fi kúnnú wọn. Ẹ má jẹ́ wọn gbọ́rọ̀ náà lásán o. Olùsọ Bàbá, agbára látòkè Ọlọ́run ẹ fi fún ìránṣẹ́ yín. Bí mo bá ti ń lanu, ẹ fi àánú kún kí n sọ̀rọ̀ kí àṣẹ sì tẹ̀lé kí àwọn olùgbọ́ yìí kí wọ́n di alábàápín nínú ìbùkún ọ̀rọ̀ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ti sọ pé àkòrí gbígbé abẹ́ òjìji rẹ̀, mo fẹ́ kí a jọ lọ sínú ìwé Ọlọ́run tí a ń pè ní Bíbélì. Kí a jọ sí Bíbélì wa sínú orin Dáfídì orí 51 ẹsẹ̀ àkọ́kọ́ yẹn ni mo fẹ́ ká gbé yẹ̀wò. Orí 51 ẹsẹ̀ àkọ́kọ́ tí í ṣe ẹsẹ̀ kínní. Ó ní ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èyí tó túmọ̀ sí wípé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ kó yé wa ní àkókò yìí ni wípé ààbò wà lọ́wọ́ Ọlọ́run. Lọ́dọ̀ rẹ̀ ni ààbò tó péye wà. Kò sí ààbò kankan tí ènìyàn lè rí gbà tí ó mọ́yán, tí ó kún, tí kìí ṣe tí ń dání, tí kìí jáni kulẹ̀ bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Olórin yìí sì mọ àṣírí yẹn. Bẹ́ẹ̀ mo fẹ́ kí wọn náà mọ àṣírí yẹn wípé ẹni tí ó bá gbé ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ló lè rí ààbò yìí gbà. Tí a bá wá ń sọ nípa ààbò, à ń sọ nípa ọwọ́ agbára Ọlọ́run tí máa ń ṣíji boni tí kìí jẹ́ kí ibi bá ènìyàn. Tí a bá wá sọ nípa òjìji, torí pé tá a bá kíyèsí àárín yẹn, ó ní ẹni tó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji. Kí là ń pè ní òjìji? Òjìji òun náà níbi ìtura, ibi ìfọ̀kànbalẹ̀, ibi ìpamọ́, ibi tí Ọlọ́run ń gbé, ibi tí ẹ̀rù kìí ti bani, níbi tí àyà ènìyàn máa ti ń balẹ̀, níbi tí kò sí pákáleke. Ibẹ̀ là ń pè ní òjìji, àní ibi ìtura, ibi ààbò. Kí ni ìdí tí a fi ní láti gbé níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo? Ìdí náà ni wípé níbẹ̀ ni kò ti ní sí ewu. Tá a bá wà níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, níbẹ̀ la ó ti máa gba ìtọ́ni ìjáde àtiwọlé wa. Nígbà tí a bá sì gba ìtọ́ni àtiwọlé wa, ẹni tí ó mọ̀ wá tó mọ̀ wá, ó rína kedere, ó mọ ọjọ́ iwájú wa, ó mọ tó fẹ́ fi wá dá lára, ó mọ ọ̀nà tá a lè rìn, ó mọ ibi tá a lè gbà, ó mọ ibi tí ò léwu àti ibi tó léwu. Tá a bá wá ń gbé ní abẹ́ ìkọ̀kọ̀ rẹ̀, ibi òjìji rẹ̀, ibẹ̀ yẹn ni ó ti máa bá wa sọ̀rọ̀, ibẹ̀ yẹn náà ni yóò ti máa ṣí wa níyè, ibẹ̀ yẹn gangan náà ni a ó ti máa rí àánú gbà.
tá a bá wá fẹ́ sọ wípé bóyá ọgbọ́n ìmọ̀ òye ara wa la fẹ́ máa lò wípé kíni tó bá jẹ́ wípé nípa ti ẹ̀mí gígùn ni a mọ ibi tá a lè tọ̀ lọ tí báwọn kan ní ẹ̀ ṣe gbẹ́kúdè agbára òkùnkùn ni wọ́n ń lò ẹnikẹ́ni tó bá sọ fún ọ wípé ẹ̀mí rẹ̀ ó gùn àwọn Yorùbá máa ń pa òwe o wọ́n ní eku tó gbọ́n sánsán èbìtì pa káwá tó ń bọ̀rọ̀ ọmọ láàjú kìíní nìyẹn. ìkejì wọ́n ní ẹni tó fẹ́ ṣe ògùn gbẹ́kúdè tó wá jẹ́ pé awọ agílíntì ni wọ́n fi bá a ṣe bá agílíntì ọ̀bá kú ibo ni wọ́n ti fẹ́ ráwọ rẹ̀ èyí tó túmọ̀ sí wípé tí n bá ní kí n sọ tòtítọ́ ní òwúrọ̀ yìí abẹ́ òjìji Ọlọ́run nìkan ṣoṣo làbò wà bí irú agbára bẹ́ẹ̀ téèyàn bá ń lò ó tó bá tó àkókò agbára yẹn á sunko ààbò yẹn á ká kúrò ìlérí àti májẹ̀mú Ọlọ́run kò wá ní jẹ́ tìrú ọkàn bẹ́ẹ̀ mọ́ nítorí pé Sátánì ni ó ń tọ̀ lẹ́yìn. ẹ jẹ́ kí a sáré lọ sínú ìwé onísáàmù orí 3:30. mo fẹ́ kí a yẹ àwọn ẹsẹ̀ bíbélì kan wò níbẹ̀ láti fi mú kí ọ̀rọ̀ tí ẹ gbọ́ yìí kó tún lè nítumọ̀ dáadáa sí i. Psalm 33:16 to 18 ìyẹn ni pé ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 22 ìwé onísáàmù orí 3:30 ẹsẹ̀ 16 ó ní kò sí ọba kan tí a ti ọwọ́ ọ̀pọ̀ ogun gbà sílẹ̀ kò sí alágbára kan tí a fi agbára púpọ̀ gbà sílẹ̀ ohun asán li ẹṣin fún ìgbàlà bẹ́ẹ̀ ni kì yóò sì fi agbára ńlá rẹ̀ gbani sílẹ̀ kíyèsí ojú Olúwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀ lára àwọn tí ń retí nínú àánú rẹ̀. mo fẹ́ kí a kíyèsí ẹsẹ̀ tí mo kà gbẹ̀yìn yẹn kíyèsí ẹsẹ̀ 22 ojú Olúwa ń bẹ lára àwọn tí ó bẹ̀rù rẹ̀ lára àwọn tí ń retí àánú látọ̀dọ̀ rẹ̀. tí a bá wá so mọ́ gbígbé abẹ́ òjìji Ọlọ́run èyí tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ó bá gbé abẹ́ òjìji Ọlọ́run ó jẹ́ ẹni tí ń bẹ̀rù Ọlọ́run ó jẹ́ ẹni tí ń pa òfin ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ó jẹ́ ẹni tó mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run kò tún sí Ọlọ́run mìíràn lẹ́yìn ààbò rẹ̀ kò sí ààbò mìíràn. irú ọkàn bẹ́ẹ̀ á sinmi lé á gbẹ́kẹ̀lé á fi ṣe ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ lábẹ́ rẹ̀ ní abẹ́ òjìji rẹ̀ òun ni ó máa pa ara rẹ̀ mọ́ kò ní gbẹ́kẹ̀lé agbára ayé kò ní gbẹ́kẹ̀lé agbára èṣù kò ní gbẹ́kẹ̀lé agbára òkùnkùn nítorí pé ó mọ̀ pé irú àwọn agbára bẹ́ẹ̀ a máa já ní kulẹ̀. irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun ní sábà sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. nígbà wo ni ètò náà? ní aago 6 sígbà wo? sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán. nítorí náà mo rò ẹ́ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi ní àkókò yìí sápọn sátọ̀ Ọlọ́run rẹ wá sátọ̀ ẹlẹ́dàá rẹ wá òun nìkan ṣoṣo òun náà ní ibi ìkọ̀kọ̀ rẹ̀ máa ń tuni lára sórí ayé tá a wà nínú rẹ̀ ìwọ máa kíyèsí àwọn tí wọ́n bá ń lo aṣọ afẹ́fẹ́ di tútù tá à ń pè ní aircon lédè òyìnbó àwọn kan tí wọ́n bá kúrò nínú ilé wọn aircon ní bẹ́ẹ̀ tí wọ́n bá wọnú mọ́tò aircon ní tí wọ́n bá débi iṣẹ́ aircon ní tí wọ́n bá máa jáde padà sínú mọ́tò aircon ní tí wọ́n fi wọnú ilé aircon ní tí wọ́n bá lè jàjà tí aircon yẹn bá jàjà tó bá ní àwọn àṣìṣe kan tí ó bá fẹ́ tútù mọ́ ìṣe ni wọ́n máa làágùn bọ̀yọ̀ ìdí ni pé iṣẹ́ ènìyàn ni ìtura yẹn ó ní gbèǹdéke ṣùgbọ́n ní ti ọmọ Ọlọ́run tí a bá fi lè fi Ọlọ́run ṣe bí ààbò wa a ó rí i pé ọkàn wa ó balẹ̀ inú wa ó dùn ayọ̀ wa ó kún nítorí náà mo rọ̀ ọ́ ìwọ olùgbọ́ mi máa gbé ní abẹ́ òjìji Ọlọ́run torí pé níbẹ̀ ni ààbò tó dájú wà wàá sì ráàánú gbà. Ta ni ààbò wà ní ayé kan ṣoṣo yìí nígbà tí ìgbẹ̀yìn ayé tó ń sáré kankan láti parí? Fi Jésù fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ lọ́dọ̀ rẹ̀ ó ní ààbò wà lọ́dọ̀ rẹ̀
ni agbára pín sí, lọ́dọ̀ rẹ̀ ni ayọ̀ wà, lọ́dọ̀ rẹ̀ ló ti lè rí ìfọ̀kànbalẹ̀. Gbẹ́kẹ̀lé, gbà á, sinmi lé, yóò sì jẹ́ ibi ààbò rẹ, ibi ìkọ̀kọ̀ rẹ. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi, wàá ráàánú gbà. Nígbàtí mo fẹ́ kí ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àpáta ìgbàlà Ọlọ́run òtítọ́, a ò ní ẹlòmíràn tá a lè sátọ̀ bí kò ṣe ìwọ. Ìdí náà nìyẹn tí ọ̀rọ̀ rẹ fi pè wá níjà wípé ká gbẹ́kẹ̀lé ọ. Ọ wá ní ìgbẹ́kẹ̀lé yìí ó ní í ṣe pẹ̀lú ọkàn ẹnìkọ̀ọ̀kan. Torí pé àwọn kan wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, wọ́n ṣubú, ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa dìde. Ìyẹn ni pé ààbò yí wọn ká. Bàbá, torí pé níbi ìkọ̀kọ̀ rẹ, níbi òjìji rẹ, níbẹ̀ náà ni ààbò wà. Bàbá, mo wá gbàdúrà ní orúkọ Jésù Kristi, máa jẹ́ òjìji àti ibi ìkọ̀kọ̀ àwọn kan tó ń gbọ́rọ̀ yìí. Bí wọ́n ṣe ń fi ọ́ ṣe ibi ìkọ̀kọ̀ àti ibi ààbò wọn, ayérayé má káàbò rẹ kúrò. Jẹ́ kí wọ́n ráàánú gbà bọ́dún ṣe ń lọ sópin tá à ń súnmọ́ òpin ọdún. Ayérayé tí ń jẹ́ èmi ni, má fi ẹnikẹ́ni wọn sílẹ̀ o, má padà lẹ́yìn wọn o, má kọ̀ wọ́n sílẹ̀ o, má jẹ́ kí èṣù kó ṣàṣeyọrí lórí wọn. Gbogbo ète ìpinnu àbá májẹ̀mú èrò àti èrò Sátánì lórí ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí, Ọlọ́run máa sọ dasán, máa jọba títí láé. Mo gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa, àmín. Ní ti ibi tẹ́ ẹ ti ń wo àwòrán yìí, àwọn àmì méjì ń bẹ níbẹ̀, ọ̀kan lápá ọ̀tún, ọ̀kan lápá òsì, ọ̀kan aláwọ̀ pupa, ọ̀kan aláwọ̀ funfun. Tíbi aláwọ̀ pupa yẹn ìwọ tẹ̀ ẹ́, ìyẹn sọ fún wọn wípé a ó jọ máa gbádùn ètò yìí ni, ó ti darapọ̀ mọ́ wa nìyẹn. Táago yẹn yóò máa rán ọ létí wípé ìgbàkúgbà tí ètò yóò bá tún máa wáyé, a máa rán ọ létí. Nípa ṣíṣe bẹ́ẹ̀, wàá rí i pé a jọ máa gbádùn Jésù Kristi ni. Torí náà mo gbàdúrà lórúkọ Jésù Kristi, wàá ráàánú gbà. Pín fún àwọn míì, jẹ́ káwọn náà ní jẹ́ alábàápín nínú ètò yìí, kó má jẹ́ ìwọ nìkan. Tó bá ti ń pín fún wọn, tó bá wá rí ohun mìíràn tó tún fẹ́ bá wa sọ, ó lè kọ nípa títẹ ọ̀rọ̀ rẹ sí wa níbi abẹ́ ọ̀rọ̀ tí ò ń gbọ́ yìí. Á dára fún wa lórúkọ Jésù.